olólùfẹ́ Yorùbá movie. Ẹ wo àràmàǹdà fún ìgbádùn weekend òun lélẹ́yìí. Daring versus Lie. Eléyìí sọ nípa obìnrin tó fẹ́ gba ilé rẹ̀ láṣẹ mọ́. Ìkan mi náà ni ẹrù mi mo dúró tì. Torí ẹrù náà ni nìkan òun làwọn obìnrin máa ń ṣe àbí àbíamọ láti lè rí wípé wọ́n ṣàforítì. Ṣùgbọ́n ṣé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé òsín? Ẹ̀yin lọ wo Daring versus Lie. Kẹ̀ wá fún mi lábọ̀ nínú comment section. Ẹ̀yin tẹ́ bá wà emotional, ẹ dákun, ẹ má ì tí lọ wò ó. Ọ̀pọ̀ ẹ̀kọ́ òun ni a ó rí kọ́ níbẹ̀. Àti wípé ṣé dandan ni tí ò bá sí nǹkan míì bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́, tí a bá wà nínú relationship tí ò bá gbé àwọn méjèèjì, ṣebí kóníkálukú kó kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ni. Àmọ́ ṣá o, tí ó bá jẹ́ ẹni tí ó lè farabalẹ̀, kí akọ farabalẹ̀ fábo, kí obìnrin náà kó farabalẹ̀ fọ́kùnrin, ṣẹ mọ̀, kò ní jẹ́ kí ilé kó túká. Ṣùgbọ́n ṣá gbogbo ọ̀nà tóníkálukú bá fi gbé ìdílé rẹ̀ kalẹ̀, ẹ má jẹ́ ká tún fi lílù tàbí à ń pariwo mọ́ra wa àbí a fi ìjà ní gbogbo ìgbà ká má máa fi gbé sí. Ṣẹ mọ̀ wípé bí èèyàn bá ti ń dàgbà, ìmọ̀ yóò gún jà ní. Àti wípé torí ọjọ́ alẹ́, ẹ wo arábìnrin yìí ó ṣe takuntakun nínú eré wípé kóhun tiẹ̀ lè fi orí tì láti di ìdílé yìí mú. Ṣùgbọ́n ṣẹ mọ̀ ọ̀rọ̀ àwọn ọkùnrin. Ẹ jẹ́ ká pàdé nínú eré Daring versus Lie àti nínú comment section. Lẹ́yìn náà